Ẹ sà, kí lorúkọ yín sà? My name is Comrade Adegun Adewale Olúwatìmílẹ́yìn. Ẹ sà, kí ló dé tẹ́ block ọ̀nà yìí? Kò sí nǹkan méjì tó jẹ́ ká block ọ̀nà yìí. Àwa asfan and artisan àpapọ̀ ẹgbẹ́ oníṣẹ́ owó àti oníṣòwò kéékèèké léyìí tèmi jẹ́ chairman Ogun West senatorial. A ní chairman ní Ìlàró yìí, but láàárọ̀ ìtorí information tí a sáré gbọ́ ló fi jẹ́ mi ni àti madam Terry nìkan ni a sáré wá síbí. Ó yẹ ká ti pé chairman Ìlàró, but èmi ni chairman Ogun West ìlú Ìlàró mo dẹ̀ ń gbé. A block bíbá ìlànà due to fatal accident tó ń ṣẹlẹ̀ ń bí 247. There is one particular man tó tọ́ pé ibi ìbá ẹni mọ́tò tiẹ̀ kó sí. Up to this moment ọ̀rọ̀ táwọn sọ yìí ti lọ bóyá bíi 6 months now. Up to this moment kò lè jáde lé because spinal cord ti kán. So man tí mọ́tò ẹ̀ já bọ́ sí bíbá yẹn kò tí ì lè jáde up to this moment. Ó ti kán lẹ́sẹ̀, ó ti kán ní spinal cord, kò tí ì lè jáde. But àwọn tá a expect pé kí wọ́n máa ṣiṣẹ́ bíbá yẹn fún wa, a rí anybody who was in case up to this moment. But as at yesterday, iwájú mi gangan, mo ń bọ̀ mo lọ sí meeting lánàá ní accident yẹn ṣẹlẹ̀ níbà. 4 bikes, they were not ready to slow down for each other. N ló kọ̀ sí accident àná, and if you can look at it very very well, look at the remaining narrow. A sì ń jáwé àṣẹ ọgbẹ́ fèsì. Màá gbé ìgbà sí fún ẹni. Orí ọ̀fun sá. The narrow space tó kún bí ẹ̀yin náà ẹ wo bíbá ẹ̀ bó ṣe ya. Ẹ wo bíbá ẹ̀ tó kù. Wọ́n lè máa dúró fúnra wọn láti kọjá. Ló kọ̀ sí accident àná. 8-month child inú odò tí mo ti yọ̀rì ẹ̀ máa bọ̀. 8-month child. Ibi tá a ti yọ ohun àtìyẹ́ lánàá lélẹ̀. 8 months ọmọ oṣù mẹ́jọ. Ibi tá a sọ̀rì. Ẹsẹ̀ woman yẹn kan. Èmi mo kó àwọn victims yẹn lọ sí hospitals ní àná. Alápá wà ń bẹ̀, ẹlẹ́sẹ̀ wà ń bẹ̀. There is one particular guy tó yẹ pé bí ọ̀nà 5 lórí ẹ̀ ti sú ẹ lọ. Bẹ́ẹ̀ni. Kò sí assurance survivor fún bọ̀bọ̀ yẹn. So ló mú wa jáde lánàá. We went to the local government to make a report about this place. A lọ sílé kábíyèsí, a ṣe the same thing. A lọ sí police station, a ṣe the same thing. Kó tó di pé a block bíbá ìpa ní àná. But unfortunately, ìgbà tó máa fi tó bí ọwọ́ 3 o'clock, a gbọ́ pé ẹnìkan wá sí. Kí náà ló ṣẹlẹ̀ tán fi wá sí? Ana sọ pé àwọn èèyàn tàwọn gbọ́dọ̀ máa kọjá. We don't pray of evil for anybody. Èmi tí mò ń bá sọ̀rọ̀ yìí, Oríta junction ní ṣọ́ọ̀bù mi wà. Mò ń gbé ní Òkè Ẹ̀lá. It's easy for me to pass this particular road than kí n ṣẹ̀ṣẹ̀ lọ mórílé ọ̀nà Adérógún or ọ̀nà express. But àwọn èèyàn tó ń try láti wọ́n ti sí fọ́lọ́kadà láàárọ̀ yìí. Wọ́n gbà tá a gbọ́ information yẹn la tó wá ti padà. Pé kí ìjọba lè come to our rescue. Accident àná yẹn pọ̀ jù, àwọn èèyàn wá ń kú. Kí ìjọba jọ kí wọ́n ràn wá lọ́wọ́. We are not fighting them, we are begging them. That is just it. Ìjọba wo gan lẹ fẹ́ kó wá ṣe? Àtijọba local, àti state, àti federal. Gbogbo ibi tí information wa bá reach ni kí wọ́n ti jọ kí wọ́n ṣàánú fún wa. Because we are citizens of this country. Ṣé ẹyọkan tó wà nílàró? Ẹyọkan tó wà kọ́ yìí, a ti make fídíò yìí tẹ́lẹ̀. Eléyìí tó jẹ́ odò fùfú double crown number 1. Odò ẹlẹ́lẹ́dẹ̀ wà ń bẹ̀ before polytechnic number 2 ọ̀kadà ń kó síbẹ̀ yẹn. Number 3 Gbógìdì bridge. The same route. Number 3 the same route tó Gbógìdì bridge. Odò yìí gangan náà ló sọ̀dọ̀ sí ti Gbógìdì. Ìyẹn náà ti ya bẹ́lẹ̀ ìṣe ya. Number 4 iwájú Àtìnsọ́lá filling station. Odò ẹja ni entirely. Tí mọ́tò bá gbabẹ̀ 4 times in a day. Ọjọ́ kejì ẹ gbọ́dọ̀ tu ọwọ́ mọ́tò yẹn. Number 5 Adérógún, another fish pond ti wà ń bẹ̀. Tó yẹ pé tẹ́ bá fẹsẹ̀ wọnú ẹ̀ at least ó máa mú yín dórúnkún. Number 6 tẹ́ bá lọ sókè Ẹ̀lá, tẹ́ bá ti kọjá power line, that Òkè Ẹ̀lá power line. Tójò bá ti rọ̀, àwọn tó ń gbé ní àṣìṣe Òkè Ẹ̀lá yẹn, wọn tó bẹ̀ kan gbé mọ́tò lọ níta lọ́kàrà. Wọ́n máa lọ gba express lọ wọlé ni. Number 7 look at the kẹ́rẹ́kẹ́rẹ́ road tó jáde sọ́nà Sábó. Àwọn táwọn ń bẹ̀ ẹni sìn wọ́n gbọ́dọ̀ mọ̀, wọ́n máa merry-go-round kí wọ́n tó lọ sílé wọn ni. So those are the things that we are facing. We beg government to come to our rescue. Orúkọ yín lẹ́ẹ̀kan sí sir. Your name. Orúkọ mi Comrade Adegun Adewale Olúwatìmílẹ́yìn. Ogun West senatorial chairman under asfan and artisan.